bàbá wa ní rọ́ọ̀dọ̀ sàlékún ìkẹ́ fún Sheikh Yunus sàlékún àánú rẹ̀ fún bàbá ní rọ́ọ̀dọ̀. sàlékún ìkẹ́ fún Sheikh Yunus. sàlékún àánú rẹ̀ fún bàbá ní rọ́ọ̀dọ̀. sàlékún ìkẹ́ fún Sheikh Yunus sàlékún àánú rẹ̀ fún bàbá ní rọ́ọ̀dọ̀. sàlékún ìkẹ́ fún Sheikh Yunus. sàlékún àánú rẹ̀ fún bàbá ní rọ́ọ̀dọ̀. sàlékún ìkẹ́ fún Sheikh Yunus sàlékún àánú rẹ̀ fún bàbá ní rọ́ọ̀dọ̀. sàlékún ìkẹ́ fún Yunus. sàlékún àánú rẹ̀ fún bàbá ní rọ́ọ̀dọ̀. Bismillahi kul huwallahu. Kíkí ẹlẹ́ẹ̀kejì náà ni bàbá wa èmi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ sahibul kalam. Bàbá tó lọ́rọ̀ ti jòkó. Bàbá wa ló bá gunlẹ̀ kejì. Iná ni kíkí ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kí. Wákàní fi kíyín àfàwà Jábírù. Gaothu Shabbabi. Ọlọ́run fi sẹ̀san rẹ̀ fún bàbá wa ló bá gun ní. Àwọn wákà máa dá wákà pé ẹ̀san máa ké nígbà tí ẹ̀dá bá hùwà rẹ̀. Ẹ̀san ó padà dé o nígbà tí ẹ̀dá bá hùwà bí. Lórí ọmọ ọmọ tàbórí ẹ̀bí kò ní gbé. Níta bá gbìn lónìí ní owó bó bá dọ̀là ẹ̀ hùwà rẹ̀. Àkígbà ló bọ́ sàkó àwẹ̀ bọ́ ẹ̀ hùwà rẹ̀. Ẹ má dúró sí i. Kí ló dé ńkọ́ lónìí bẹ́ẹ̀? Iná ni pé kìràkìtà bàbá wa gbà lọ́ba ẹ̀dàgbẹ́jì rí náà rí wọn ẹ̀dákun torí Ọlọ́run. Àwa sọ ni a sọ sẹ́tẹ̀ ṣe. Ọlọ́run ní máa fi ṣe ẹrú hàn. Ó lè hàn. Ọlọ́run gbàṣẹ yín. Kìràkìtà yín xidima yín lọ́dọ̀ bàbá Aráwúdà. Ọlọ́run gbàsára yín ó tún gbàsára Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Abul Awladi zu akhlaqi gurin. Dákun má bàa dákun dé dákun sásìkò. Ọjọ́ ti lọ. Wujuduka baynana gunimu wa nurun. Wallahi, wallahi. Wujuduka baynana gunimu wa nurun. Allah, La ilaha illallah. Abul Awladi zu akhlaqi gurin. Abul Awladi zu akhlaqi gurin. Wujuduka baynana nurun wa gunimun. Wujuduka baynana. Alo jari Maulana Sheikh Alhaji Muhammad Al-Kamil. Alo jami yukufu. Àmín. Wala albarka ni Muhammad. Àmín. Torí pé mo táìmù mi ẹ̀fọ́rẹ́jì mi kìí ṣe bí ní ọ̀rọ̀ yín. Náà mo kí gbogbo àwọn àfáà níkàlẹ̀. Mo kí olórí àwọn youth. Nǹkan márùn-ún mo kí àfáà wa Núrù. Nurul Awliya. Àfáà lùbáríkà dáadáa ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. Mo kí ẹ̀jẹ̀ àwọn ẹni Ọlọ́run àfáà wa Habibullahi ọlọ́mọdé ó bàjẹ́. Mo kí gbogbo ráwùbọ̀ lápapọ̀ tó wà ń bí ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. Èmi náà gbé tèmi sí abẹ́ kẹ́límọ́tòlì wàjíìsà Afa Hussein. lérí nǹkan márùn-ún tí ọmọ gbọ́dọ̀ ní. Lèlè wáládé khamsatun lábúdáyà fata ìfẹ́ má bá ń kọ́ lónìí tó rọ́jọ́ ti lọ. Àwọn àfọwọ́ tí ó sọ̀rọ̀ ń kàn kálẹ̀. Àkọ́kọ́ birruhum ẹni tí ó jèrè ọmọ bí bàbá wa lọ́ba àgúnṣe ń jèrè ẹ̀ yìí yóò ní dáadáa sọ́mọ àkọ́kọ́. Wàhífùdùhùn yóò lámójútó lórí ọmọ.
ó di méjì wà á dàbùhù Wa yóò adabuhu. kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ó di mẹ́ta husnul muamala ìbálòrè bàfàjábìrù bí tí ń bónílé ṣe tí ń balẹ̀jọ́ ó ṣe yìí ọlọ́mọdé ó bàjẹ́ Àmín. ẹlẹ́ẹ̀karùn-ún tawadun Allah. èyí ó fún ọmọ lẹ́kọ̀ọ́ tẹríba ẹ̀ Ìtẹríba. tí rí bí gbogbo ráwùdọ̀ ṣe rí nù ní àtẹ́ká àti pilẹ̀ bá a ti rí nù ní ọlọ́mọdé ó bàjẹ́ Àmín. afáwa jábìrù máa ṣe lítà tàrú kọ́ Àmín. Àmín. ìlàlẹ́ òòlà Àmín. máa ṣe lítà tàrú kọ́ Àmín. ìlàlẹ́ òòlà máa dà máa tẹ́lẹ̀ àrùyìntò wá sàmà. Allah ma zilta tariqa ìlàlẹ́ òòlà ma zilta tariqa ila al-ula Madama tẹ́lẹ̀ àrídò wa sama'u. ọlọ́mọ jọyọ̀ sùnmù níbi tó ti ga. ọlọ́mọ jọyọ̀ sùnmù níbi tẹ̀gàdé. ọlọ́mọ jọyọ̀ sùnmù níbi tẹ̀ǹgalọ́. iwájú lọ́la ò máa lọ kó bá ní ìrẹ̀yìn. àmín. Ma zilta tariqa ìlàlẹ́ òòlà. ma zilta tariqa ìlàlẹ́ òòlà. Madama tẹ́lẹ̀ àrídò wa sama'u. Ọ̀nà àṣẹ́kù ṣe àgbálẹ̀ mú kí ọlọ́jàrí fẹ́. Àbúlé Mujibi mú kí ọlọ́jàrí fẹ́. Bàbá wa tí wọ́n ń ṣe eré tó látẹ̀ kan ọlọ́mọdé bàbẹ́. Salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. وعليكم وعليكم السلام السلام ورحمة الله تعالى وبركاته. مولانا شيخ محمد القاسم دام الله يتشي. اللهم زي جاري yín pẹ́ Ọlọ́run jẹ́ mi yín ogún sa wala wala hawla wala quwwata. nínú àwọn àsìmọ́ òtẹ́ ní ṣe tẹ̀híyà wọn